fẹ́ relé Akínyẹmí ọ̀rẹ́ mi àtàtà ọlọ́wọ́ ọdún àyàwòrán motion. Ilẹ̀ Olújì ni mò ń rè lọ́tẹ̀ yìí nípínlẹ̀ Ondo ni mo fẹ́ rè kẹ́ni mi bí ẹni èèyàn mi àtàtà. Michael Akínyẹmí ni mò ń perí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AMC Pro tó kárí ayé professional videographer òun cinematographer tó kọ́ṣẹ́ mọṣẹ́. AMC Pro orúkọ ńlá ni wọn ò ṣeé fọwọ́ rọ́tì sẹ́yìn bó jẹ́ ti káya fídíò tó dúró déédéé kò sọmọ olúwa rẹ̀ lórí títì. Ǹlẹ́ ọmọ Akínyẹmí pàdí mi àtàtà onílọ́jọ́ ayọ̀ rẹ wá jíjú ọpẹ́ kó o tún fẹ̀mí ìmoore wọn sádániwáyé ọba rẹ. Àní o dúpẹ́ fẹ̀mí rẹ rọ́dún tuntun torí mímọ̀ ṣe kọ́ ìwàláàyè òkan ti wà àánú lórí gbà rántí pọ́pọ́ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fa mú. Ọmọ Akínyẹmí gbọ́ dídùn dídùn là á balẹ̀ olóyin bẹ́ẹ̀ lẹ́nìkan kì í foyin sẹ́nu kó rojú kókó ọ̀rọ̀ bí àdùn níwọ́ lọ́dẹ̀dẹ̀ rẹ lọ́dún tuntun. Ìwọ wà ní pawó ẹjọ́ bẹ́ẹ̀ ló ní pàtọ̀ràn ìbùkún Olódùmarè á wọṣẹ́ rẹ bàbá mi wà gbélé ayé ṣeun rere. O ṣé mo dúpẹ́ ọjọ́ o kú àdúró tì mí lọ́jọ́ gbogbo ojú òní tì ọ́ òní fìkà àbámọ̀ bẹnu láéláé. Bàbá wa rẹ nìkan ẹnìkan tí ń péré rẹ níbi máa wí fún wọn pé bígbín bá ṣu àfàyà ẹ̀kọ́ bíjàpá ṣu àfàyà ẹ̀kọ́ ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ní òfin náà ìwọ ò ní jì sọ́fìn ayé tọmọtọmọ. Ǹlẹ́ bàbá mi Oǹdó nílé nílẹ̀ Olújì jẹ́ ń bá ọ délé rekete. Mébí ìwọ lọmọ gbangba làṣáta ọmọ aláwẹ̀ obì kan pàlàbà ọmọ lísà ọmọ aṣàṣo ọmọ òdìdí ṣabẹjẹjẹ ọmọ Olújì tí èé jẹfọ̀n àmọ́ tí ń ja wẹrin ọmọ amẹ́rin láṣọdún ọmọ amágbò kan bọ̀lọ́jọ́ fi ṣàlejò ọmọ olómi kan aṣọ wéréke wéréke ọmọ olómi kan aṣọ wéréke wéréke ọmọ olómi kan àdó mọ́ínmọ́ín àdó tó dùn tó juyọ̀. Ǹlẹ́ ọmọ òdìdí ṣabẹjẹjẹjẹ ẹni àgọ̀ tí ń wẹ̀wù àrán ẹni tí ń gan ni òrọ́gẹ̀dẹ̀ sun jẹ. Ǹjẹ́ ọmọ ọlọ́jọ́ bí má ṣàfihàn gbéra ńlẹ̀ kó dìde ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún. Adúmáradán ọkùnrin eléyìí funfun bí ẹ̀gbọ̀n òwú ẹni obìnrin kò lọ́nà ó ní bẹ́lẹ̀ yìí ò jọ́kọ ẹni mébí àsìkò kú mọ́ jálè ẹni. Ǹlẹ́ ọmọ Akínyẹmí ọlọ́wọ́ ọdán oṣù ọdún èyí wàá ṣẹ̀mí sí lórúkọ Olúwa ayé òní kọ̀dí àìmọ̀ ṣe sí ọ. Ǹlẹ́ o ọmọ òróṣọ máyà ọjà àtijọ́ lódò ọ̀gúnlẹ́kẹ́ ọmọ oṣù wulé sọbẹ ọ̀bẹ wulé oṣù odò bìbọ̀. Michael Akínyẹmí aláṣẹ iléeṣẹ́ AMC Pro tó kárí ayé olórí ọba ń kọ́ láàfin ṣọ́nbẹ́lá láàfin ara mo ní o máa bá ń kí tọmọtọmọ. Ọmọ Akínyẹmí ọ̀tún lọ́jọ́ yọ ayé òní pàràwọ̀ rẹ pérégedé lọ́nà iṣu ńlá lébè ọ̀nà ní dígágá mọ́ ọ. Ó kú ọdún o kú ìyèdú pàdé mi kórí jẹ́ òpẹ́ láyé kí n tún rí ọmọdé mi. Dókítà Olúṣọlá Ìmísí òun ní kí ọ ọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí ń gbé lórí ayélujára.